kò síbi tí Islam wọ̀ tí ibẹ̀ ò tú. Ẹranko ló pọ̀ lọ́wọ́ gbogbo mùsùlùmí. Ẹ̀sìn Islam ẹ̀sìn tí wọ́n fi kó bá wa lórí ilẹ̀ wa ni. Àwọn tó bá ń ṣe ó yẹ ká wà nù gbó, kò yẹ ká máa gbèlú rárá. Torí wà. Káàbọ̀ sí ìkànnì Think Yoruba TV, ìkànnì tó ń ṣí àwọn ọmọ Yorùbá lójú. Farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Ẹ like, comment, ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Mo kí gbogbo àwa jàmọ́ káàkiri gbogbo àgbáńláyé. Mo kí gbogbo ẹ̀yin followers mi lórí TikTok, mo sì kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pé a kú dédé àsìkò yìí. Ẹ rí i pé tí a bá ń sọ̀rọ̀, àwọn èèyàn wọ́n máa fi làákàyè kékeré wọ́n máa fi gbé síbòmí. Nígbà tí mo rí fídíò kan tó sì ṣe mí ní kàyéfì gan-an, ìyẹn ló jẹ́ ká máa bèèrè lọ́wọ́ ara wa yìí pé sí ẹ̀sìn là ń ṣe isá. Ẹ rí i pé mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé kò síbi tí Islam wọ̀ tí ibẹ̀ ò tú. And this is exactly what I've been saying. Wọ́n ní wọ́n wọnú ìlú kan ní Benue State, wọ́n sì dáná sun gbogbo àwọn tí wọ́n dáná sun àwọn kan lóru kílẹ̀ tó mọ́, to the extent pé egungun wọn ni wọ́n fi ń dá àwọn yẹn mọ́ egungun bí tó jóná dé. Ẹ jọ̀ọ́, irú ìgbésí ayé wo nìyẹn? Ṣé rí, mo sọ fún wa, mo ní kò sí ẹ̀sìn Islam ẹ̀sìn tí wọ́n fi kó bá wa lórí ilẹ̀ wa ni. Àwọn tó bá ń ṣe ó yẹ ká wà nù gbó, kò yẹ ká máa gbèlú rárá. Torí ìwà ẹranko ló pọ̀ lọ́wọ́ gbogbo mùsùlùmí. Ẹnìkan nínú àwọn àfá àgbà, bọ̀dá yẹn máa ń wẹnu báyìí díẹ̀, torí pé ó sọ̀rọ̀ táwọn ará Ìlọrin ò fẹ́. Ẹnìkan tí ń kóòtì Quran chapter 5 verse 53 kọ́ ni, tó ti ní pé bó ṣe wà yẹn pé inú àwọn adàlúrú ló wà, pọ̀ yẹ kan pa ni. Wáyé tó jẹ́ pé gbogbo ìgbésí ayé àwa mùsùlùmí ìdájọ́ wọ̀ ju pé kan pààyàn lọ. Ìdájọ́ wa náà ni kí wọ́n pa àìtí kó fánlẹ̀ fáńsẹ̀. Àwọn kan ni wọ́n lọ dáná sun mọ́lẹ̀, àwọn Boko Haram náà dáná sun wọn o, àwọn bandit ni wọ́n dáná sun wọn mọ́lẹ̀, wọ́n sì jóná búrúbúrú. Èwo sì máa sọ inú ẹ máa dùn pé òun ṣe jihad ní ká pè yẹn àbí? Màá béèrè kan lọ́wọ́ wá sí. Ṣé jihad ní ká pè yẹn? Àwọn ará nìkan náà tó tún sọ̀rọ̀ pé gbogbo tó bá ti ṣe tẹ́ bá ti fa nǹkan mọ́ra yín lọ́wọ́ bá bá ti sọ nǹkan tí ẹnìkan ò fẹ́, ẹnìkejì ò fẹ́ báyìí nínú Islam, gbogbo ìgbà yẹn lẹ́sọ̀ wípé Ọlọ́run ní kí wọ́n pa ni. Ṣònísìn torí pé àfáà wa ti máa ń wọ ẹnu sẹ́gbẹ́ yẹn, ó sọ̀rọ̀ ó bá wọn wí, ẹ ti yá ń kóòtì àyà àlùkò pé kí wọ́n pa ni. Tọ́ bá sọ pé ẹ̀sìn yín ẹ̀sìn apààyàn ni, ẹ ní ò rí bẹ́ẹ̀. Kí l'àjẹ́ndà gan, kí l'àjẹ́ndà wa gan gbogbo tí jẹ́ran mùsùlùmí? Tọ́bádẹ̀bì lọ́wọ́ wa nísìnyí wọ́n láwọn ń jà fọlọ́n káwọn lè bá wọ àlìjánà ni. Ẹni tó bá wùwà tí ò dá yóò wọ náà. Mo ní béèrè kan fún wa o. Ṣé ń pé ẹni tá bá kú tán, ẹni tó bá wùwà tí ò dá yóò wọ iná. Ẹni tó bá ṣe ń tọ́lọ́run fẹ́ yóò wọ àlìjánà. Nínú ìtàn tẹ́ pa fún wa, ẹni àwọn ìjọ elérin tí wọ́n wá wó Káàbà lọ́jọ́ sí, ta sì rí àyá Al-Qur'an tó bá kẹ́ ipé ńgbà tí wọ́n wá wó Káàbà lọ́jọ́ sí, Ọlọ́run pàṣẹ fún àwọn ẹyẹ àbábílà kí wọ́n lọ sínú iná, kí wọ́n lọ máa gbé òkúta kan máa sọ lé wọn lórí. Àwọn èèyàn sì ń wọnú náà wọ́n lọ ń gbé òkúta, wọ́n wá ń sọ lé àwọn yẹn lórí.
tó bá ti kàn wọ́n lórí tó bá ti sọ́lé wọn lórí báyìí wọ́n máa ń dàbí koríko tẹ́yẹ jẹ kù tàbí koríko tí iná tó jóná kù ẹni àwọn ọ̀bẹ bá sì pé. Ṣùgbọ́n kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni pé iná tí àwọn ẹyẹ ti lọ gbé òkúta yẹn ẹjọ́ níbo ni location náà yẹn wà, torí ẹni tá bá kú tán lè ní ó tó wọ náà tó fi hàn pé iná yẹn ò tí ì sí inú ayé. Ẹni tó wà nínú ayé ẹ sọ bí tí iná yẹn wà tán ti lọ gbé tí àwọn ẹyẹ ti lọ gbé òkúta. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlìjánà, ẹni tí ẹ bá kú tán ni ó tó wà àlìjánà. Àgbọ̀ ọjọ́ sí tí wọ́n mú wá fún ànábì Ibrahim láti ọgbà àlìjánà, níbo làlìjánà yẹn wà nù ayé ń bí táwa yìí. A ní láti fi ibi méjèèjì hàn wá. Níbi tí àlìjánà tí wọ́n ti mú àgbò yẹn wá, ní àlìjánà yẹn níbo ló wà. Iná táwọn ẹyẹ àbábílà ti lọ ń gbé òkúta níbo ló wà, torí ẹni tabakutan látò wọ náà tabakutan látò wà àlìjánà. Ẹ bá wa wá ìdáhùn fún. Wọ́n tẹ̀ bá wá rí dáhùn fún a jẹ́ pé ọ̀pọ̀ nú àwọn èèyàn wa yìí olórí burúkú ló pọ̀ jù láàrin yẹn. Ẹ̀mí èèyàn wá jẹ́ nǹkan kan lójú yín. Anything tẹ́nibọ́dí bá ti ṣe kẹsà pa ni. Ọlọ́run yẹ kán ti pa ẹ̀yìn náà kékeré, kò yẹ kẹ́ dàgbà. Ìtẹ́ wá di nànẹ́ títí sí gbòòrò tẹ́ wá di pé ẹ̀ ń pa gbá ẹ̀ ń pa àwò yẹn. Ó yẹ kán ti pa ẹ̀yìn, kán ti dáná sọ ẹ̀yìn náà ní kékeré. Ọlọ́run kò dó tiwa. Àwọn ìbéèrè ń bọ̀ tẹ́ dáhùn tó pọ̀ dáadáa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.